ìbà ìbà ọmọdé, ìbà àwọn àgbàlagbà, ìbà ọkùnrin, ìbà obìnrin. Ajúbà o, bá àbájúbà àwọn ìyá bí ìgbà tá à ń tanra wá jẹ ni. Ẹ̀yin ìyá níbi gbogbo tẹ́ ẹ bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo sì bá yín o. Àwọn ìyá tí mò ń dárúkọ yìí mọ́ra wọn o, kì í ṣe ìyá àyà, wọn ì ṣe ìyá lásán. Gbogbo yín pátápátá, ẹ̀yin tẹ́ ẹ sùn tẹ́ ẹ hanrun, ẹ̀yin tẹ́ ẹ sùn tẹ́ ẹ ń fò lóru, àjúbà yín o, ẹ jẹ́ ojú wa ṣe. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ ń wò wá, ìbà ẹ̀yin náà, ẹ ǹlẹ́. Ọlọ́run aláwùrábí, ọba tó tẹ́lé ayé bí ẹ ń tẹ́ní, àjúbà rẹ o. A sì bà fọ́lọ́run ọba o. Òun náà ló dálé ayé, òun ló sì dá wa sínú ayé, òun ló ní a máa bẹ, tó bá ní a máa sì mọ́, kò sí ní tá a fẹ́ bá fà. Kábíyèsí ni a sì bà. Lónìí àti dé sórí ètò ni èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi. Orí ètò tá a sì wà iná ni akọni ilẹ̀ Yorùbá. Ẹ sì má gbàgbé o, kò nílò ká tó ṣẹ̀ṣẹ̀ máa rán yín létí pé ojú tẹ́ fi ń wò wá, ojú mọ̀mọ̀ ní fọ́, etí yín ò sì ní di. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ńlá wàá, ẹ̀yin èèyàn wa, ẹ máa pín, ẹ máa láìkì ẹ̀, ẹ máa ṣíà rẹ̀. Ẹ má yà aládàá nìkan jẹ́ o, ẹ pín ní gbogbo ìgbà tó bá wù yín. Bẹ́ẹ̀ ṣe ń pín bó ṣe ń pọ̀ tó, bẹ́ẹ̀ náà ni rí ayé yín náà ń pọ̀ tó, bẹ́ẹ̀ ni ìbùkún náà máa ya lù yín lọ́pọ̀ yanturu. Ẹ wò yóò tún máa wọ́ dàálẹ̀. Nítorí ìdí èyí, ẹ pín lógúnlógún o, ẹ pín láàdọ́ta, ẹ pín lọ́gọ́rùn-ún, ẹ pín légbà, ẹ pín láìmọye ìgbà, yóò dáa fún yín. Akọni tá a mú wá sórí ètò lónìí, ó kọ wọn tó gbajúgbajà nílẹ̀ Ìbàdàn ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Òun náà ni Ìrèfín. Ìrèfín ni gbogbo èèyàn mọ̀ wọ́n sí, ṣùgbọ́n ó kọ wo gan-an ní abínibí wọn tá a sọ wọ́n. Kí n tó máa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ wọn, ẹ jẹ́ á fẹsẹ̀ rajó díẹ̀ o. Ẹ jẹ́ ká láyé ọ̀sáyé o. Ọ̀rọ̀ ilé ayé yìí ọmọ tójú sú ni o. Ọ̀rọ̀ ilé ayé yìí àti ẹ̀mọ́bi tá a fẹ́ sọ̀kà. Nítorí wípé igi tó tọ́ wọn èjì ọpẹ́ ń gbó, igi tó gun ìnímọ̀ ń pẹ́ ń gbò. Àbẹ́ ẹ̀ wá rí ni ọmọ aráyé a sì fi igi gbígbẹ sílẹ̀, wọ́n sì yọ àdá àtàáké ti igi tútù, wọ́n ó ké lulẹ̀, wọ́n ó fi dáná. Kí ló dé tọmọ aráyé wá fẹ́ràn kà àti wá tẹ̀mbẹ̀lẹ̀kún ìjíniléṣẹ̀? Kí ló dé tí wọ́n yàn láàyò? Ṣé ẹ rántí pé wọ́n jin Jésù ọmọ Màríà, wọ́n jìn lẹ́sẹ̀ ní o.
títí tí ń sùn dé bèbè ikú. Ṣé ẹ rántí pé ànábì Muhammadu ọ̀fọ̀ ọ̀rọ̀ rí kú? Ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, wàhálà iná lọ pa gbogbo àwọn akínkanjú. Ẹni tá a tún pẹ̀kẹ́ lọ́rọ̀ rẹ̀ lónìí, mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Baálẹ̀ Ìrèfín ni gbogbo ayé mọ̀ wọ́n sí. Ìrèfín tá a sì ń sọ yìí, ó ń bẹ nílùú Ìbàdàn, àárín gbùngbùn ìlú Ìbàdàn ló wà. Gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ Ìbàdàn dáadáa, gbogbo ọ̀nà ilẹ̀ lè gbà dé ilé Ìrèfín nílùú Ìbàdàn. Ẹ lè gba géètì Àlìwò, ẹ jà sí Ìrèfín. Bẹ́ẹ̀ bá ń torí ta perín bọ̀, tẹ́ǹtì bẹ̀rẹ̀ bọ̀, sòòsé ọ̀nà ibẹ̀ náà lẹ́ẹ̀jà sí o. Ilé Ìrèfín kò tiẹ̀ jìnnà púpọ̀ sókè Ọ̀fà. Òkè Ọ̀fà bá aṣálẹ̀ Òkè Ọ̀fà ti pẹ́, kò jìnnà púpọ̀ síbẹ̀. Ìrèfín orúkọ tí gbogbo èèyàn mọ̀ sínú, ṣùgbọ́n kí lorúkọ rẹ̀ gangan? Ògúndèyí lorúkọ rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́rọ̀ mi dáadáa lónìí, ni mo ṣe ń fi farabalẹ̀ tò láwẹ́láwẹ́. Ìrèfín yìí tí a mọ̀ sí Ògúndèyí, Ògúnlànà ló kọ bàbá tó bí lọ́mọ. Òwu iná ti bá Jàádì wá síbàdàn. Akíkanjú ológun ni bàbá rẹ̀. Bàbá rẹ̀ ń jagun o, kì í sì ṣe wípé o nìkan ló dáwọ́ ní ìlú Ìbàdàn lásìkò ìgbà tó wọ̀ Ìbàdàn. Ó lẹ́rú ó sì lẹ́rù, tìlù tìfọ́n ló wọnú Ìbàdàn gẹ́gẹ́ bí akọni ológun. Ògúnlànà wọnú ìlú Ìbàdàn, àsìkò ìgbà tó dé ńlọdẹ́rìnlọ wà gẹ́gẹ́ bí balógun Ìbàdàn. Ilé Ọdẹ́rìnlọ ló dé sí. Ọdẹ́rìnlọ ló gbà á tọwọ́ tẹsẹ̀. Kódà gbogbo ogun tí wọ́n jà lásìkò ìgbà yìí, inú Ọdẹ́rìnlọ dùn sí i. Ó dùn s'Ògúnlànà débi wípé ó tu ilẹ̀ tó pọ̀ yanturu fún un láti fi kí i pé ó kú iṣẹ́, ó kù fọmọnìyàn ṣe. Ògúnlànà ṣàyàrí ni pé àfi tìlú Ìbàdàn tó bá dìlú olókìkí. Àsìkò tí mò ń wí, àsìkò ìjọba ìṣàkóso ẹlẹ́ẹ̀kẹta nílùú Ìbàdàn ni o. Ẹni tí mò ń gbìyànjú láti sọ ni pé àsìkò ìgbà tí Ìbàdàn kẹta bẹ̀rẹ̀ lásìkò tí mò ń wí. Ìgbà tó yá o, bàbá tó bí Ògúndèyí Ìrèfín, ó dáwọ́ sọ̀rọ̀ gùn, ó ṣípò padà. Ọmọ rẹ̀ Ògúndèyí, òun náà jẹ́ akọni ọmọ, ó jẹ́ akíkanjú ọmọ. Ó ṣe gudugudu méje, òun yàyà mẹ́fà nílùú Ìbàdàn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Ògúndèyí Ìrèfín òun náà di baálẹ̀. Ayé ìgbà yìí wọn ò jẹ ọba nílùú Ìbàdàn, baálẹ̀ ni wọ́n ń lò. Ẹni tó sì jẹ baálẹ̀ kó tó di wípé Ìrèfín náà di baálẹ̀ ni Akíntayọ̀ Eléǹpé Awánibákú. Nígbà tí Akíntayọ̀ Eléǹpé Awánibákú tó gbéṣẹ̀ ní inú oṣù kẹsàn-án ọdún 1912 ìgbà náà ẹni Ìrèfín ló di baálẹ̀ ìlú Ìbàdàn. Kí ló di baálẹ̀ sí tán? Ṣé ẹ rántí pé mo sọ wípé nígbà kékeré rẹ̀ tí bàbá rẹ̀ sì wà láyé, ọmọ líle ni o, ọmọ líle ni. Gbogbo Ìbàdàn ló sì mọ̀ pé èèyàn takuntakun ni. Bó ṣe wá le tó, kò fẹ́ rẹ̀ jẹ, kò fẹ́ kẹ́ ẹ kọ́ nìkan mọ́rẹ̀. Ìwà yìí ó sì ń bẹ́nu gbogbo ọmọ Ìbàdàn títí di òní. Lẹ́yìn ìgbà tó wá di baálẹ̀, ó pe gbogbo àwọn ọmọ tó mọ̀ pé ìpáǹle ni wọ́n nìbàdàn. Ẹ lọ tọwọ́ ọmọ yín bọṣọ o. Ṣé ẹ mọ̀ pé mo ti di baálẹ̀? Ó ń lù ú, kò sì ní fẹ́ ó tú. Nítorí náà mo gbà yín nímọ̀ràn o. Ẹ lọ tọwọ́ ọmọ yín bọṣọ o. Gbogbo ń tẹ́ mọ̀ jẹ tẹ́ mọ̀ mu,
èmi Ìrèfín wọ́n mọ̀ fún yín, àwọn tó gbọ́gbọ́, àwọn tí ò gbọ́ wọn ò gbọ́. Ǹjẹ́ ẹ mọ̀dí tí Ògúndèyí Ìrèfín tó fi pe àwọn ọmọ ìṣọ́tajọ tó fi kìlọ̀ fún wọn báyìí? Ìdí kan pàtó ni. Ìdí náà ni wípé Ògúndèjì Ìrèfín ó ti múlẹ̀, ó sì ti ṣèlérí pé orúkọ burúkú tí ń pè Ìbàdàn òun ó parẹ́. Orúkọ burúkú náà ni wípé níbi olè gbé ń jàre olóhun. Ó lóun ò ní jẹ́ kí Ìbàdàn kọ́ máa jó kọ burúkú, pé kò sínú oríkì wa o. Ẹ ṣá máa pè wá ní ọmọ bí olè gbé ń jàre olóhun, ó kọ burúkú ni. Àwọn ìlú tó sì yí Ìbàdàn ká àwọn ni wọ́n fẹ́ sọ lẹ́nu tí wọ́n fi fún un lórúkọ bẹ́ẹ̀. Nígbà ó ṣe wípé bí wọ́n bá gbé nǹkan bì wọ́n ó ti jí gbé lọ. Bí wọ́n bá wá kọrí sọ́dọ̀ àwọn àgbààgbà pé àpò rẹsì mi ìhà hín mo gbé sí, n ò sì rí bẹ̀ mọ́, wọ́n á ní nígbà ojú ọ̀sọ̀nà fún ọ náà ni ó ṣe àgbé háàhín. Àwọn ọmọ ibi tó wà pò ráìsì rẹ sí o, nígbà wọn náà lè palẹ̀ nǹkan rẹ mọ́ dáadáa. Ìdí nù o táwọn arìnrìn àjò tí wọ́n fi fún Ìbàdàn lóríkì tí ọ̀dà, oríkì ìsọnù pé ibi olè gbé jàre olóhun. Ìrèfín wá ní láyé kìí ṣe lójú ẹ̀mí òun. Ọba àná Akíntáyọ̀ Eléǹpé àwa ní bá kú lè gba ìgbàkúgbà mọ́ra o, ṣùgbọ́n èmi Ògúndèyí Ìrèfín n ò ní gbà. Ó kìlọ̀ fún gbogbo àwọn ọmọ tó mọ̀ pé wọ́n ń ṣe jàǹdùkú, wọ́n sì ń jalè ní gbogbo tìbútòrò ìlú Ìbàdàn. Ẹ kìlọ̀ fúnra yín o. Èyí tí ò sì lè pe àwọn òbí rẹ̀, ẹ kìlọ̀ fọ́mọ yín gidigidi. Èyíkéyìí tó bá da ìlú rú nú àwọn ọmọ yìí, wọ́n fìdí rẹ̀ kátá o. Eré ni ẹ pè é kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ọba yìí ń sòótọ́, kò fi kan pé méjì. Bó sì ṣe ń ṣe yìí, ó ń tẹ àwọn ìjòyè kan lójú mọ́lẹ̀. Ó ń kàn wọ́n níbi tí ò gbé dá lára wọn. Wọ́n wá pinnu pé àwọn ò ní mọ̀ bá lọ báyìí. Irú ọba kọ́ba wo leléyìí? Kò jẹ, kò sì jẹ́ á jẹ. Àbí ọmọ pé bí mọ̀dàrú ilẹ̀ yẹn ti ń rí nǹkan jẹ tí sì dùn ni. Ẹ dákun, àwọ̀ mọ́ta sọ̀rọ̀ rẹ̀. Ọ̀bẹ nìkan jà, ọ̀bẹ nìkan bínú, jẹ́jẹ́ mi mo jókòó, n ò kú fara gbọ́n nìkan kan. Bí wọ́n bá bẹ́ nìkan jà, bẹ́ nìkan bá ń bá ọjà ńkọ́. Abẹ́ ìmọ̀ tí ń pè láyé ni. Ayé yéèyé, èèyàn lẹ fi ń ṣeré yìí. Èdùà kọ́dàkùn kọ́ ṣàánú o, kọ́mọ̀jà yóò pé kùn sọ́dọ̀ wa. Ìrèfín kò kúkú mọ̀ kankan, inú kan bí ejò lòún ní. Àwọn ìjòyè sì ti ń dìtẹ̀ rẹ̀. Ẹ̀yin náà sì mọ̀ tí ń pè lọ́tẹ̀ẹ̀lú. Ọ̀tẹ̀ẹ̀lú ni káwọn ìjòyè kí wọ́n kóra wọn jọ papọ̀ lòdì sí ẹni tí bá ń ṣe olórí àbáláṣẹ wọn. Wọ́n ń dìtẹ̀ẹ̀lú mọ́. Ọ̀rọ̀ yàbọ̀rọ̀ míì, nǹkan kan wá ṣẹlẹ̀ tó wá mú kí Ògúndèyí Ìrèfín kó kó sí páńpẹ́ wọn. Ọ̀rọ̀ ṣàkọlẹ̀ tàláàfin gbà ní o. Ògúndèyí yarí pé Ìbàdàn ní mọ̀ ṣàn ṣàkọlẹ̀ fún Ọ̀yọ́, àwọn ọ̀sán ìṣàkọlẹ̀ mọ́, kálàfin wọn gbà ṣàkọlẹ̀ lọ́wọ́ àwọn mọ́. Àwọn ìjòyè ni ẹ bá jókòó ti ọ̀rọ̀ yìí. Ọba dìgbòdo ń ló sọ, ọ̀tẹ̀ bá ṣẹlẹ̀. Ṣe lásìkò yìí àǹjú wọn ò ṣe é wí lẹ́jọ́, ìjà lára ní ọ̀tàn bọ̀rọ̀. Tí olè bá ń jà láàrin ìlú, táwọn aráàlú bá ń lọgun
ẹ gbà wá o olè olè. ṣé mọ̀ pé ní ẹ́ jí nǹkan rẹ̀ yí pariwo ńgbà tí olè bá ń bẹ lọ́dọ̀ rẹ̀. ńgbà tí olè bá lọ tán ẹni wọ́n tó máa lọ́gun olè olè. igbe lọ́tún igbe lósì olè olè olè. olè náà kéré mọ́lẹ̀ àwọn olè jọ ní o. ńgbà wà ní kéékèèké ojú wíńdò ló lè wọ́n ń fò wọlé. ẹ̀yin tẹ́ bá gbàgbé kẹ́ ẹ tilẹ̀kùn tàbí kẹ́ ẹ ti wíńdò tí wọ́n bá ti bẹ́ pì wọlé báyìí ntọ́wọ́ wọn bá tẹ̀ gbùrù tẹ́ bá jí wọ́n tún ti fò gbù wọ́n tún lọ́nu. àwọn olè tí ń bẹ́ ń ta ń gbà nù. àsìkò yìí ọlọ́mọṣẹ́rù wà lẹ́rù olè. wọn èyí tiẹ̀ jálẹ̀kùn wọn èyí fọ́ wíńdò mọ́. wọn rọra kànlẹ̀kùn rẹ ni fúnra lára rẹ náà ló sì sí. kọ́dọ̀hún dákun kọjọ́ kó gbà wá lọ́wọ́ àwọn ẹlẹ́gìrì o kọ́ mọ̀jẹ̀ wọn ó dé bá wa lálejò. tí wọ́n bá ti ń kígbe olè olè ó ti gbá sọ o àlàrí ló gbé o ó ti kó sányán o ó kó lẹ́kẹ̀ẹ́ olè. wọ́n á sáré ẹnìkan ṣoṣo tó lè gbà wọ́n iná lọ́ba àlù nígbà náà. ìlú òsì tí ìfẹ́jú tó bó ṣe fẹ́jú lásìkò yìí. tára àlù bá sì ti kígbe tọ́dà fèrèfín tí wọ́n bá ti débẹ̀ kábíyèsí ó lè ní gbogbo ọjà mi náà ti jí gbé lọ. ohun tí rèéfín òbí wọn ni pé níbo lẹ ti ké wá. ọ̀nà ìdí arẹ́rẹ́ ni sọ́nà ìdí arẹ́rẹ́ ni. òòkà kan ń bẹ lọ́wọ́ rẹ̀ ńgbà náà. tí rèéfín bá na ọwọ́ rẹ̀ sí ibi tí olè ti ké wá àárín méjì ọ̀pọ̀n káwọ́ rẹ̀ òsì ló fi sí o. kì í ṣerú eléyìí tí mo fi sọ́wọ́ yìí o. tó bá ti nà sọ́nà ibi tó wà ó lè wọ́n máa bọ̀ tẹrùtẹrù tó kó láì jiyàn. yóò sì wà kẹrù síwájú kábíyèsí láàfin. ìdí ògùn bẹ́ẹ̀ náà wọ́n pa á sí wọ́n sì kẹrù fẹ́lẹ́rù. gbogbo àwọn nǹkan tí rèéfín ń ṣe nìyí tí ń bí àwọn àgbà àjòyè nú ṣùgbọ́n tí wọn ò lè sọ. ọ̀rọ̀ àṣàṣàkọ́lẹ̀ ọ̀rọ̀ Captain Rose ọ̀sẹ̀ Captain Rose Ajẹ́lẹ̀ ní ẹ bá so gbogbo rẹ̀ pọ̀ mọ́ra wọn. wọ́n bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀. ṣé ìgbàgbé pé mo ní ọdún 1912 ẹni Ògúndèyí Rèéfín ló di baálẹ̀ Ìbàdàn. wọ́n dìtẹ̀ mọ́ wọ́n kógun ró wọ́n ní kó kú òun bẹ́ẹ̀ páwọn yọ lóyè. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ pẹ̀lú àjọṣepọ̀ Captain Rose. ṣé ẹ mọ̀ Captain Rose òyìnbó Ajẹ́lẹ̀ wọ́n dì pàǹpá mọ́ baálẹ̀ olóòótọ́ ni. ẹni tó sọ wípé ìlú Ìbàdàn ò ní bàjẹ́ wọ́n dì pàǹpá mọ́ o. àìmọye nǹkan ribiribi sì ló ṣe o. ilé ìwé tó dálẹ̀ nílùú Ìbàdàn ọ̀nbẹ̀ńbẹ̀ àtàwọn nǹkan mèremère míì. ṣùgbọ́n ní ọdún 1914 nígbà tí wọ́n rán níṣẹ́ kúrò lórí àpèrè Ògúndèyí Rèéfín Ọ̀tẹ̀rìgbàsọ ọdún méjì péré ló fi ṣàkóso. ọdún méjì péré ló fi tòlú. ọdún méjì péré ló fi sòótọ́. àárín ọdún méjì ọ̀hún ìlú gbóná mọ́ bí ajere. ọ̀tẹ̀ pọ̀ jù tẹ̀m̀bẹ̀lẹ̀kún pọ̀. ńlọ́jà ń sọ níbẹ̀rẹ̀ pé ńbo la fẹ́ kólé ayé yìí já. a bí Jésù ọmọ Màríà sílé ayé láti wá ṣe rere láti wá táyé ṣe. àwọn ọmọ èèyàn nínú ìlú rẹ̀ náà wọ́n dìtẹ̀ mọ́ o wọ́n sì fà lékú lọ́wọ́. ànàbí Muhammadu abíò náà sáyé láti wá ṣe rere láti wá táyé ṣe. ó gún àwọn èèyàn àtọ̀tẹ̀ ó sì gbẹ̀mí rẹ̀. àìmọye àwọn èèyàn takuntakun
níṣẹ̀dálẹ̀ tó ṣe páwọn náà ò tọ́jọ́. Igi tó tọ́ kì í pẹ́ ń gbó. Bàbá wa sọ pé nítorí pé igi tọ́tọ́ ò pẹ́ ń gbó àní ṣe rere. Ṣé ẹ má jẹ́ àrò bẹ́ẹ̀ o, nítorí wípé n tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. N tá a sì ń ṣe lónìí kì í ṣe nítorí ara wa nìkan, à ń ṣe nítorí àwọn ọmọ wa. Kí lo fẹ́ ká máa sọ nípa àwọn ọmọ rẹ? Ǹjẹ́ àti ẹ̀ lè sọ̀tàn rẹ lójú àwọn ọmọ rẹ kínú àwọn ọmọ ó dùn? Ǹjẹ́ àwọn ọmọ rẹ tiẹ̀ lè jórúkọ rẹ mọ́ bí? Ẹ wò ó, ẹ jẹ́ á rò ó ká sì tún èrò wa pa. Ògúndèjì Ìrèfín orúkọ rẹ̀ ò lè parẹ́ títí ayé. Tẹ́ ẹ bá dáàfin rẹ̀ báyìí wọ́n ti tún ṣe tó ti ń ṣe regede nítorí iṣẹ́ ribiribi tó ṣe kó tó lọ ni. Kí ni ìwọ ó ṣe? O sì lè ṣàtúnṣe o. Ààyè wà fún ọ láti tún ọmọlúwàbí rẹ ṣe. Ẹ wò àwọn ọmọ lọ lọ́sẹ̀ yìí, a wà lọ́sẹ̀ tí ń bọ̀ nígbà tá a tún fún yín ní àkọ̀tun ìtàn akọni ilẹ̀ Yorùbá. Ṣé eré o? Ẹ máa share rẹ̀, ẹ máa like ẹ̀, ẹ máa pín, yóò ju yín ṣe o. Lílọ la máa lọ, a ó sì padà lọ́sẹ̀ tí ń bọ̀. Ire o.